ṣé bí mo ṣe ṣe yín tẹ́lẹ̀ ẹ gbọ́ ẹ̀ sí bíbá kẹ́ẹ̀rọ agárò ilé ìdè. Kí ló tẹ́ change ẹ̀? Jerry posting ilé ilé mi like ẹ̀ ó lè má comfortable fẹ́yìn but ẹ̀ kàn bá mi ṣe bẹ́ẹ̀ later kẹ́ wá ṣe bá ṣe wọn ẹ gbọ́. Ẹ gbọ́ sẹ́sẹ̀ ẹ gbọ́ wọ́ ìsìn ẹ gbé lè wá báyìí ẹ gbé lè wá dúró ẹ tẹ̀sán káàkiri. Good. Kí ló dé? Kí ni ṣíṣe? Bẹ́ẹ̀ ṣe ṣe yẹn ni. Peter káwọ́ sí. Ṣé o fẹ́ snap? Ẹ má ṣe bẹ́ẹ̀ yẹn náà, wá ní ṣé mo ṣe fún ilé nǹkan. Ẹ káwọ́ síbí báyìí. Ẹ understand. Ẹ jókòó báyìí. Ẹ tiẹ̀ kọ́ káwọ́ yẹn gbóhùn bẹ́ẹ̀ yẹn náà. Ẹ wá kó síbi tẹ́fẹ́ kó wà. Ẹ kọ́ ọkọ̀ òbí tẹ kó sí àdíkẹ́ kó sí tán. Ẹ wá kó síbi tẹ́fẹ́ kó wà. Okay. Last time my position yìí ni ẹ gbọ́. Kí ni ilé ìsìn? Kí ni tùmọ̀ ilé? Ẹ fi jẹ́rẹ́ adé káwọ́ sí ìjọba ìjọba. Kúnlé, ìwọ ọ̀rọ̀. Fúnmi. Fúnmi. Ṣé ìdẹ̀ ní yá mi mọ́ ni? Ma explain it. Ó yá ìwádìí àti àmà ẹ̀fẹ̀ máa lọ. Ó yá. Bẹ́ẹ̀ ṣe máa jókòó náà nìyẹn. No, ẹ̀dùn ẹ̀gbọ́n wọn fẹ́. Tí a bá ṣe jókòó tó bá ti fẹ́ ya fọ́tò bẹ́ẹ̀ ló ṣe máa bára ẹ̀. Kó má di pé bọ̀bọ̀ photographer yẹn ló kọ́ mi síbi tí mi kó sí o. Ẹ gbọ́ tó bá dẹ̀ wù yẹn bẹ́ẹ̀ wù kẹ́kọ̀ọ́ dání láàyè ní òkun. Smile if you like. Alright, stand back. Mo ti ya máa print ẹ̀ wá gbà ní studio. Rice ẹ má tiẹ̀ try láti defend ẹ̀ rárá mi ò fẹ́ gbọ́ ṣé bẹ́ẹ̀ mi ni mo débẹ̀ èmi ni mo rí náà ojú mi ò fọ́ náà mo mọ nǹkan tí mo rí mo mọ bí mo ṣe bá wọn gbogbo ọkùnrin nìkan náà Kúnlé ò yàtọ̀ sí kankan náà àwọn ọkùnrin rárá ẹni tẹ́mi títorí ẹ̀ ń gbàwẹ̀ tó ń jọ̀sán ẹ má defend ẹ̀ rárá. fún mi ṣe sùúrù o èṣù òní lọ́wọ́ lọ́rọ̀ yín o sùúrù gidi ló máa ṣe o gbọ́nà ṣé ń gbà tó dọ̀hùn ṣé o bá Kúnlé lórí ọmọbìnrin yẹn àbí Kúnlé sọ fún ẹ pé fún mi ìyàwó tí mo fẹ́ lé ẹ rèé o kàn dọ̀hùn o ta gidi bọ̀lẹ̀ o ń bínú bọ̀lẹ̀ bí olójú kan ń ṣènáwó ìwọ yìí bèèrè lọ́wọ́ ẹ̀ Kúnlé o báwo lẹni ìṣe jẹ́ o kó ló dé explain fún ẹ. mama jẹ́ kó sọ pé kò tọ̀nà nítorí pé gbogbo ètí wọ́n mú dání kókókókó yìí tá a bá padà lọ wádìí ẹ̀ tí ò bá jẹ́ bẹ́ẹ̀ ńkọ́ tó bá ti wá bínú kọjá àlà
nísì ọlọ́run ló mọ ọ̀pọ̀ tọmọkùnrin yẹn máa wà torí bó ṣe bínú yìí kò gbádùn mọ́ ọkọ̀ kan ṣe tọmọkùnrin fi ń bẹ́ẹ̀ lò ní kó fi bá a lò fún mi má kọ́ ní ohun tí ò mọ̀ o má kọ́ ní ohun tí kò mọ̀ o kì í ṣe pé mo kúnṣẹ́ ẹ̀mọ́kúnlé lọ ní sùúrù o kó o tún wá sùúrù kún sùúrù o.